Africa Content TV. In the name of Allah, the beneficent, the merciful. Thanks be to Allah that gives us opportunity to gather here once again. His Imperial Majesty Obagaji Afolabi Olaoye Olumagede the Shoyin Council, the chieftaincy title holders across Ogbomosho 5 local government. We pray that may this festive period bring us unity, peace and prosperity. Wa sallallahu ala sayyidina Muhammad wa alihi wa sahbihi wa sallam. Allahumma rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina azaban nar. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم ربنا آمنا في أوطاننا وول علينا خيارنا وأيد بالحق أولياء أمورنا وحقق الأمن والاستقرار في بلادنا. وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. Chaplain ní àpèṣẹ ohun tí Ogbomosho Reverend Owade. Ẹ jẹ́ kí a gbàdúrà. Almighty God, we thank you for the heritage of Ogbomosho, for our people, for the joy of this celebration. We acknowledge, O God, that every gift and perfect gift comes from you. Hence, appreciating you for the gift of our Father, the King of the land, His Imperial Majesty, Obagaji Afolabi Olaoye Olumagede III, son of Ogbomosho land, the eminent chiefs and dignitaries. Dear Lord, as we conclude this event of 5-day long Ogbomosho Cradles Carnival, we commit our land, our king, our leaders, our youth and our future into your hands. Let peace reign within our borders. Let unity dwell among our people. Father, let righteousness continue to guide our steps. Father, Lord, we ask that you bless this land and its people with your security that is unwavering, harmony and unity. And we continue to bless us with progress, wisdom, that every son and daughter of Ogbomosho land continue to flourish. And in Ogbomosho land, you will make the whole world recognize as the epicenter of your presence. Akéde ilẹ̀ yìí pé kí ìbùkún Ọlọ́run kó rọ̀ sórí rẹ̀ láti ìgbà yìí lọ ní orúkọ Jésù Kristi Olúwa àti Olùgbàlà wa. Àmín. Adáwòye Araba olùṣẹ̀ṣe tilẹ̀ Ògbómọ̀ṣọ́. Fáàlì ìgbónobó ní jẹbọtán lè kí ẹlẹ́bọ kókó ẹbọ àná. Àkàlàmọ̀gbò ní jẹbọtán lè kí ẹlẹ́bọ kókó ẹbọ ìyálẹ̀ta. Táké láwo táké, tọ́jọ̀ láwo tọ́jọ̀, ọ̀pẹ̀ sẹ̀gìsẹ̀gì awódó àwọn ènìyàn. Yàbọ̀kànlówó orun mọ̀lẹ̀ ìjọ́tẹ́ lọ rí fáìlì láti sọmọ àgbòmójì wọn ọ̀pọ̀ pẹ́ dú. Kẹ́ni ó yẹni kẹ́ni ó sèbí èsì. Lábọ̀ ọ̀run mi là ń lọ rí fáìlì náà mọ̀ ṣàgbòwúdì ní adúpẹ́ agbọ́rẹ́. Bẹ́ẹ̀ bá dúpẹ́ ìná yóò sì tún gbọ́ rí òní bọ̀. Ìdí Olódùmarè adúpẹ́ o. Fún àǹfààní tí o fún wa wípé ọdún yìí ó tó sojú ẹ̀mí wa. Àwa tí a jọ ṣe ní èsè gbogbo wa náà ni a tó péjú bí. Èyí tá a tó ṣe lẹ́ẹ̀mejì ká tó jọ péjú ṣe o. Ní àsìkò bàbá wa ọba wa His Imperial Majesty Ọba Gandhi Afolabi Olaoye Olumagede kẹta sọ ti lè Ògbómọ̀ṣọ́ kí gbà àwọn kó tu owó òlu lára o. Kéku ọmọ kébi eku, kẹyẹ ọmọ kébi ẹyẹ, kọ́mọ ènìyàn kọ́mọ fọ̀n bí ọmọ ènìyàn. Kí ibi kọ́mọ wọ̀ ní Ògbómọ̀ṣọ́ o. Gbogbo àwọn tá a jọ gbogbo Ògbómọ̀ṣọ́ pátápátá nílé
lóko àti lẹ́yìn òdi ká má rí bíbí ọmọ rí náà rí wa o ká máa tẹ̀síwájú lẹ́mìí ká máa tẹ̀síwájú nínú ara àwa tá a wá sọdún ọdún ní àwa náà láti tẹ̀mí akànnà púpọ̀pọ̀ kìí pọdún ọdún jẹ kọ́ mọ́ wù lágbá lolódùmarè àná pọdún jẹ o ìparí ọ̀yọ́ gbòsògbòsò bí a fọ nídìí èrò bí wọ́n fi pé sọdún àwa tá a sọdún ọdún ní ire gbogbo àṣàwà bá wa lẹ́sẹ̀ ọba òrìṣà ẹnu wa ní ọ̀sọ̀ ọdún ọ̀sẹ̀ ló ní kọ́ sẹ oṣù ló ní kọ́ mọ́ sọ̀nà àwíyáre ìlú tiẹ̀ kọ́ mọ́ sẹ yóò bẹ̀ yóò sẹ bẹ́ẹ̀ o àṣẹ òrìṣà lẹ́nu mi o àṣẹ òrìṣà lẹ́nu mi èyí mo bá mọ̀mọ́ wí o ní rúmọlẹ̀ ọba àṣẹ òrìṣà lẹ́nu mi ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀lì ẹ̀là. a máa pè lọ́ka o ilé bàbá tó gbé bí ìlọ́mọ ẹ máa ṣe kábíyèsí o. Osùnmọ́ bá níwọ̀n èpèjé ó dìgbà sọ́ba níwọ̀n ẹ̀ẹ́dẹ̀gbà àwọn bàbá lọ bá bá ẹ̀rí pípa tẹ́lẹ̀ bàbá tó gbé bí ìlọ́mọ orúmọ gẹ́gẹ́ kábíyèsí Osùnmọ́ bá ilé bàbá tó gbé bí ìlọ́mọ ọba àfọlábí àti ìjòyè nílẹ̀ yìí ọjọ́ pẹ́ àti ìjọba ilé bàbá tó gbé bí ìlọ́mọ ọ̀nàjì nígbà tí ọba àfọlúwọ́lá kábíyèsí ọba orúmọ gẹ́gẹ́ bàbá sọ fún Ògbómọ̀ṣọ́ ìlú Ògbómọ̀ṣọ́ ní márẹlẹ bàbá tó gbé bí ilé lọ́mọ níbi àtìkọ́ni alámọ̀ṣọ́ wọlé lámàpẹ̀ l'Ógbómọ̀ṣọ́ ilé bàbá tó gbé bí ilé lọ́mọ orúmọ gẹ́gẹ́ ẹni lọ́mọ àkùrù tí báwo ẹ lọ́dún ọ̀nà ẹni lọ́mọ akílẹ́tẹ̀ ìlú ta sí ìjẹ̀ka táàbù gbọ́yẹ́fẹ́sì ògbó oṣù ìnídìyàn bí márẹlẹ bàbá tó gbé bí ilé lọ́mọ gbogbo ara Ògbómọ̀ṣọ́ ẹ̀fẹ́ ṣe kábíyèsí ẹ̀ẹ́dẹ́sì Epeje, Bokina, Sọ́bàánú ẹgbẹ́ mẹ́fà, Arọ́bàánú lọ́ba, gbogbo ìpàdánù, Akíkú oríire, ọdún nínú Sáfóruwé, ọdún Adúlẹ̀rù wáwà, ọdún òwá nínú, Kábàṣẹ́ ọ̀pọ̀ òbí lórí àtẹ, Ìgbà lẹ́yìn, Àmì Adékú, àwọn lẹ́yìn, Àmì Adékú, Ẹ̀wùnírì mẹ́sọ̀nù, yóò ṣe bí ọmọ, gbogbo ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́ ẹ̀ bá ń ṣe kábíyèsí ìlú Ògbómọ̀ṣọ́ òní dàrú, òní bàjẹ́, bàbá ìjọba lábẹ́ lójú, àwọn ẹwà, àwọn ìpàdé, bàbá àṣẹ, ẹni tó bá rẹ̀ bàbá mi, ìlú akẹ́kọ̀ọ́, ẹni tó bá rẹ̀ ní, bàbá rẹ̀ ní bàbá tó gbé bí ìjọba, bàbá rẹ̀ ní bàbá tó gbé bí akẹ́kọ̀ọ́ ní bàbá mi, bàbá rẹ̀ ní bàbá mi kan. Kí a máa palẹ̀ mọ́. The Oyo State cultural group, I think we are good like that. Adúgbò ní àkókò mọ́ ẹgbẹ́ ilé ìpínlẹ̀ ti ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ̀ṣẹ̀ àdúgbò ìjọba fún ọ ní àtẹ́wọ́ ẹgbẹ́ jẹ́ ká celebrate Ọ̀yọ́ State performing troupe. Thank you very much. Àwọn eléré àṣà ìbẹ̀rẹ̀ ìpínlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà tó wà bí àtẹnumọ́ rẹ̀ mo ní kò ní kúrò lẹ́nu mi. Gbogbo pictures àti videos tá a bá ń ṣe ẹ má jẹ́ kó gbé orí fóònù yín immediately ASAP ní kẹ́ ẹ máa fi sí social media Instagram, Facebook, TikTok, X ẹ wá máa lo hashtag Ogbomosho Cradles Carnival 2025. Àdéhùn èyí tẹ́ wà lé náà kẹ́yìn òsì bí pẹ̀lú wa tẹ́ ń gbọ́ wa lórí Brain 91.1
torí pé bá a ṣe ń ṣe bí ìkànnì iléeṣẹ́ rédíò Brain 91.1 FM ni wọ́n ń gbé tó dẹ̀ ń jáde kétékété fáwọn tí wọ́n wà lé bákan náà ni oríṣiríṣi àwọn iléeṣẹ́ ìwé ìròyìn àwọn náà ń live stream ẹ̀ ìyẹn lórí àwọn ayélujára ojúkojú láìpẹ́ wa ní àkókò ọ̀kìlẹ̀ òtútà tótó mayana kamana tóbi tó mana manakoja ọ̀kìlẹ̀ action pápápá ó ti jẹ tó ọ̀kìlẹ̀. Action. This one has come. Africa magic. Ọ̀nà bológbà wọn bẹ̀.
So, lady association, àwọn Abuja náà. Àwọn Abuja coordination wà ń gbọ́. Some ladies association, àwọn Abuja. Ẹ máa ń wọ́n lọ́wọ́. Ẹ̀yin Abuja ojú yìí láti gbé náà. Engineer Cradles. Ọ̀túnba ò gbà lé ní báyìí, Ọ̀túnba ò fẹ́ gbà lé ní o, lè pàǹtí mi láyò, ó yẹ jẹ́jọ wò, ó yá ẹ̀yin ará létà ló wìn, ó yá o, Ashikba is here! Ashikba is here! Ashikba has appeared! Ladies and gentlemen, Ashikba has appeared, yo! Ashikba has appeared! Ashikba of first group! Ashikba of Ogbomosho land now become, oh my word, the proud member of Ogbomosho first group! Oh my word! Ashikba of Ogbomosho land has appeared, yo! This is Ashikba in the midst. Lọ́dún tó lọ, àjọ Johnny first group ni. Now he's very much around. We really appreciate you, sir. Thank you for coming out and support the group. This is Ogbomosho first group, and the branded new Ashikba is here now. Really appreciate you, Ashikba. Oh yeah, come to Ashikba.
I will get you captured. ó tiẹ̀ ti dá báyìí àdáwọn ẹlòmíì màmá ó ti dá nígbà tẹ́lú wa parí láti ẹlòmíì mọ̀. Hey, slow down, your group is a special group, so please let's get you covered well. Ojúlówó Ògbómọ̀ṣọ́. Abiola Elege
Gbogbo ìwọ kí àkòrí àdé ìgbàgbọ́. Ojúlówó ọmọ káwọ́. Ojúlówó ọmọ káwọ́. Ọmọ tó Ògbómọ̀ṣọ́ ojúlówó ni wọ́n. Akọni láwọn ìmọ̀ kí ní. Ojúlówó ọmọ kan akọni láti ìlú ọ̀pọ̀. Ọmọ kan ta ó ṣáájú ìrìn àgbẹ̀ ọmọ kan Ògbómọ̀ṣọ́ wọlé ọ̀la àfọ̀pọ̀tà ló ń ṣàkíní àgídí. Ẹgbẹ́ gígé sílẹ̀ wàhálà ọmọ dúpẹ́. Ẹgbẹ́ tí yóò bọ́ wà ṣọṣọ kù. Àwọn ọmọ kan ló jó. Ọmọ kan Ògbómọ̀ṣọ́ àkọ́ní àkẹ́rẹ́ àkọ́. Ẹgbẹ́ tí gbogbo ẹni tí kò rẹ̀ ni ó bọ̀ wọ́n pàtàkì lórí. Ẹgbẹ́ tí yóò rí ẹ̀rọ òdì. Muslim Rights Group of Nigeria. Ìlàyé àwọn ọmọ ìsọ̀rọ̀. Ìlàyé àwọn ọmọ ìsọ̀rọ̀. Àwọn akẹ́kẹ̀ẹ́ ti oṣù lọ́wọ́. Níwájú làwọn ọmọ àwọn ìrìn yìí. Òkè sálà àwọn ọmọ ọmọ sọ̀rọ̀ mẹ́rin àjọ òdòdó ìdílé. Gbogbo tó bá ń ṣe òwúrọ̀ rẹ̀ mọ́. Ambassador mi tó pọ̀ torí olóògùn wa. Àjàdí ọmọ tó yẹ kó. Gbogbo tó bá ń ṣe lórí ààrẹ mọ́. Gbogbo yìí mo kí. Onímọ̀jẹ̀ ló máa ń lọ ìgbàgbọ́. Ọba làṣẹ gbogbo ìfẹ́ ààrẹ mọ́. Títí ni mo bá ṣe ìfẹ́. Amẹ́ríkà dá ìlú. Èso mo fi máa ń pẹ́. Ọba làṣẹ náà yóò kú. Èèmọ̀ ọmọ ìyá yá. Ẹ jẹ́ kọ́ ọ̀gá wa o, ọ̀gá wa rẹ o, ọ̀gá wa rẹ o. Whether you like it or not, this is our media strategy. Integrity. Ti tó gbọ́ ọ̀rọ̀ ṣọ́ láyé. Ní ọ̀pọ̀ ìgbàlódé ní àwọn òkè. Wọ́n yọ̀ gbogbo ìbò kí. Ọmọ kára pé òbí. Integrity. Ayé tọ́ta mọ́kù. Ẹ̀kú àrùn ló ti lọ́wọ́.